Agbo mọ̀ tà ní lẹ́kọ̀ọ́ wọ́n tà ní mo ní ẹ̀fọ́ ọmọ náà yóò tà ní irọ́ ni àwọn olè ṣẹ́gun nǹkan tó sọ àwọn parọ́ máa wọn ní nǹkan kan mo sá fi lẹ̀ ọmọ sáà tún dàgbà sílẹ̀ dẹ̀ àmọ́ èmi jìnnà síbẹ̀ ní ìsọmọ́ sì ti pọ́ ọmọ ọdún 11 wọ́n wà tó bá travel jọ́kẹ́ tí mo tó pè mí mo bá ní kí ló dé onídàájú àwọn ti travel ọ̀sẹ̀ kẹta ní nǹkan kan nǹkan tí wọ́n sì fóun nínú lẹ́kọ̀ọ́ tó nǹkan bó láti á ṣe ní ìsòrí ìkìlọ̀ tó lówó lèmi wà lọ wá bíi tí màá ti bọ́ sẹ́ndì owó ọ̀rọ̀ kò ní níbi fóònù ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn ìgbà náà mo ṣẹ̀ wà fún ní fóònù kékeré ọmọdún 11 ìgbà náà máa fún fóònù kékeré tó bá ti ní ìdí nǹkan o mọ pè mí nǹkan. ẹ̀yin èèyàn bàbá mà ti fẹ́ ṣíjú ọmọ rẹ̀ kúrò lára ìyá rẹ̀ oníbàyí ni ìyá ni ó ké gbàjarè wá sọ́dọ̀ Dr. Oriyomi Hamzat wípé kí àwọn ọmọ Nàìjíríà gbà òun kán má jẹ́ kí bàbá ó gbọmọ lọ́wọ́ òun. lórí ètò Kókórò Alátẹ tòní ẹ wò ó kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ báyìí ni ó ń jábọ́ ló ń rébọ́ lẹ́nu ìyá tó lọ́mọ tó ní pé bàbá ọmọ òun kò jẹ́ kí òun fi ojú kan ọmọ òun mọ́ o. ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ ní àǹfààní láti wo ọ̀rọ̀ òun gan bí ọ̀rọ̀ òun ṣe lọ ní pàtó. Àdàbà tẹlifíṣàn náà ń lẹ́wà Alhaji ẹ dákun ẹ bá ń gbóhùn sókè. ẹ mọ ká ti bẹ̀rẹ̀ bàbá àbí màmá ẹ̀yin lẹ wá ẹ bá ń gbẹnu sí máìkì yẹn dáadáa ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà. yes ma orúkọ yín. Rashida Adesina. Mrs. Rashida Adesina láti bo. láti Ẹgbẹ́dá. Ẹgbẹ́dá bàbá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín bó wọn ti jẹ́. bàbá ọmọ mi. bàbá ọmọ yín àbọ̀kọ yín. ọkọ mi. àwọn ilé wa gbé wá sórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀. ṣé kò ṣeé parí lábẹ́lẹ̀ ni. a ti parí ẹ̀ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ torí nígbà tí mo tá a fi jọ jà mo ní mi tíráfù lé èkó nígbà tí gbogbo ẹ̀ mo lọ ṣiṣẹ́ àti bí ọmọ ọdún 7 ni mo ti gbọ́ ọmọ yìí ọmọ kó lọ́dọ̀ ọmọ nígbà tí mo wá dé látẹ̀kọ̀ wọ́n sá ní àwọn ọmọ ilẹ̀ bí fún wọn. ẹyọ àti ìbá sábẹ̀kú ẹyọ kan ló ẹyọ kan tó kù náà nìyẹn. màtí mo wá sáwàdé tí mo lọ ṣiṣẹ́ tí mo ní èmi ò ṣe mọ́ nǹkan kan ọmọ yìí ni àwa wá lé ọdún ni wọ́n sá sì gbà lọ́wọ́ mi láti ọmọ ọdún 7 àkọ́bí mi tiẹ̀ ń fa àmọ́ wọn lọ́wọ́ pé kí ló dé ẹ filẹ̀ fún mọ́mí mi ọmọ yìí kéré nǹkan kan sáà ní àwọn ọ̀rọ̀ rárá àtúkò lọ tọlọ́pàá tó wà lọ́dọ̀ wa Gbági ẹ fọmọ yìí lẹ̀ fún àwọn ò lè filẹ̀ òun torí àwọn nífẹ̀ẹ́ ìyá rẹ̀ kọ́ wa máa wo ọmọ rẹ̀ nígbà tí wọ́n ti bá mi sọ mo ní mi ò lè dúró. wọ́n láwọn nífẹ̀ẹ́ ìyá rẹ̀ ẹ̀yin wọ́n láwọn nífẹ̀ẹ́ yín kíkẹ́ máa wá wo ọmọ yẹn. mo wá ní ọ̀dà mo ti gbọ́ ńgbà náà àmọ́ ńgbà tí wọ́n mọ̀ sí wá séjọ́ kan mo wá wálé wọ́n wá ń wẹ̀ mọ́ fúnra mi ọmọ wa ní mọ́mí mi lẹ́yìn mi bá ti ń wẹ̀ mí wọ́n mọ̀ fọ́ tẹ̀ra mi bá nǹkan kan mo bá sá ni mo bá tún sọ fún àkọ́bí náà bá ní ẹja lọ kò bó lè ṣe lọ́nà ọ̀dọ́ wa nídìí ọ̀sán torí àbá tún lọ bẹ̀ wọ́n bá ní ẹ fún ẹni yìí ní ọmọ rẹ̀ kankan wọn làwọn ò lè filẹ̀ o yọ wà jókòó ni tí má ti wá lọ níwọ̀n àwa bí oṣù kan tó padà pé kí n lọ sírọ́gùn lọ bí mo ti ń sírọ́gùn lókè Agbo mọ̀ tà ní lẹ́kọ̀ọ́ wọ́n tà ní àwọn mo ní ẹ̀fọ́ ọmọ náà yóò tà ní irọ́ ni àwọn ò lè ṣe nǹkan tó sọ àwọn parọ́ máa wọn ní nǹkan kan mo sá fi lẹ̀ ọmọ sáà tún dàgbà sílẹ̀ dẹ̀ àmọ́ èmi jìnnà síbẹ̀ ní ìsọmọ sì ti pọ́ ọmọ ọdún 11 wọ́n wà tó bá travel jọ́kẹ́ tí mo tó pè mí mo bá ní kí ló dé onídàájú àwọn ti travel ọ̀sẹ̀ kẹta ní nǹkan kan nǹkan tí wọ́n sì fóun nínú lẹ́kọ̀ọ́ tó nǹkan bó láti á ṣe ní ìsòrí ìkìlọ̀ tó lówó lèmi wà lọ wá bíi tí màá ti bọ́ sẹ́ndì owó ìyẹn ọmọ yìí náà. ọ̀rọ̀ kò mí níbi fóònù ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn ìgbà náà mo ṣẹ̀ wá fún ní fóònù kékeré. ọmọ ọdún 11. ìgbà náà máa fún fóònù kékeré tó bá ti nídìí nǹkan o mọ̀ pè mí o kankan wọ́n sábà sọ wọ́n tó wáyé lọ́jọ́ mẹ́ta mọ́ mi. ṣé Ìbàdàn kọ́lẹ̀ yín gbé ni. Olúwo lèmi wà. Olúwo nìbàdàn yín náà. nìbàdàn yín náà ni mo wà. wọ́n sáré kí wọ́n fún mi wọ́n náà wọ́n lè filẹ̀ o nǹkan kan o àṣẹwò mò ń ṣe káàkiri mo ní mi ò ṣàṣẹwò ọmọ mi ṣe bímọ ní ọkọ nǹkan kan kìíní kan kí ló dé tí fi máa ṣàṣẹwò kí ló ṣẹ́kù fún mi mọ́ ẹ fún mi ní ọmọ kí n máa tọ́jọ́ sáà àwọn ọgbà lẹ́jọ́ mẹ́rin Sunday tí mo lọ ọmọ yẹn wá sọ fún màmí ó ti sún èmi o nǹkan kan ọ̀rọ̀ yìí ni mo gbé báyìí o mo ní ọ̀dà tó bá ti di Friday pè mí tó bá ti jáde school nígbà tí wọ́n ti akọ́ àti lọ tọ́lọ́pàá àti lọ gbogbo wọn ò fi ọ́lẹ̀ fún mi tá a bá dé Agidigbo bá wọn bá wa sọ tí wọ́n béèrè lọ́wọ́ ọ̀wọ́ náà ni mo fi débì o. ṣé bàbá ò níyàwó kankan lọ́dọ̀ ni. kò sí àwọn kan lọ́dọ̀ wọn. kí láyé tẹ̀lé jókòó tì hàn. ilé jókòó ẹjọ́ lónìí ẹjọ́ lọ́la ilé jókòó dáàdì. ẹ ti lọ́kọ mi. mi lọ́kọ mi tẹ́lẹ̀ gan lẹ́kọ̀ọ́ gan ẹ tí mo ní lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ nígbà tó ti di pé òbí tí mo rẹ́ǹtì lé sí tí wọ́n á bá mi bẹ̀jọ́ kan tí bàbá yẹn wá sínàwó ní tí December náà ni wọ́n wá sínàwó ní lẹ́kọ̀ọ́ wọ́n wá yàbí tí mo rẹ́ǹtì lé sí mo wá ní bàbá lẹ́kọ̀ọ́ ni wọ́n wọ́dọ̀ mi nǹkan kan kìíní kan bí wọ́n ṣe ń pariwo torí mo á gbalẹ̀ síbi tòsí kí ni bàtú máa rí ọmọ yẹn bá sọ̀rọ̀
àwọn àti wàhálà wọn wá tún wá pọ̀ bí mo ṣe kú lọ Olúwo lọ́dọ̀ mọ́mì mi mo wà ní Olúwo ìrìn tí ilé báyìí. ẹ lọkọ báyìí mọ. fẹ́ kọ́ kankan mọ́ báyìí. nígbà tẹ́ ẹ ti lọkọ báwọn táwọn náà sì níyàwó pílẹ́tẹ̀ lè jọ kó pọ̀ ká lè jọ tọ́jú ọmọ. onídìí ọlọ́run bá mi ṣe ìyókò wọn kan mọ́ dáàdì àtọkọ mi àárọ̀ ti kú kò sí gbogbo ètí mo tún ní kò dàbí ẹtún ní àwọn ọmọ yòókù ti dàgbà kálukú ti wà ní láàyè wọn kẹtẹ́mi náà bá ti rè ibi iṣẹ́ tí mò ń ṣe mọ̀ jẹ́ mọ̀ ìyókò wọn kan mọ́ dáàdì àwọn ọmọ mi lọ́kọ mi báyìí. ok ẹ káalẹ́ sà ẹ sà ẹ bá ń gbẹnu sí máìkì yẹn ẹ ra sà ṣé ẹ gbọ́ tí màmá sọ. ọmọ gbọ́ tó sọ. ilé tẹ́ ẹ fẹ́ fọmọ ọlẹ̀ fún wa. ẹ ṣe sà. ẹ ṣeun. ẹ dákun ọlọ́run jẹ́ orí ní òní dàrú láti ọlọ́run. àmín àtẹ̀yìn náà. gbogbo ètò tí ẹ̀ ń ṣe parapata ọlọ́run bá mi jùlọ yóò fi àlùbáríkà sí mi. àmín. iléeṣẹ́ yóò sì ní bàjẹ́. àmín. ẹ ṣé mo dúpẹ́. ṣe rí lórí ọ̀rọ̀ yìí obìnrin yìí ó ti sọ mí lẹ́nu tó pọ̀ jù bẹ́ẹ̀ tí mo mọ́ mọ́ra ni bàbá ní káwọ́ àtàjù fẹ́ràn sí àti máa lọ bí 17 years. 17. bẹ́ẹ̀ni tá a sì bímọ but bó ṣe àgbà tó kọ́ dọ́dọ̀ mi ò hùwà rádaràda torí gbà tó kọ́ tó fẹ́ nígbà yẹn tọkọ yẹn kú tó jáde opó lèmi pẹ̀lú rẹ̀ pàdé láríra adé àpè bàbá àpè ya gbà náà tá a ríra tá a jọ sọ̀rọ̀ adé wà lọ́dọ̀ ara wa adé ń bá mi lọ bó ti gbà tó yá bó ti di wípé ó lọ sọ́dọ̀ màmá rẹ̀ ń jọ́ kan nìyẹn kí ló dé tó lọ òun kàn lọ bẹ̀ ni àṣẹ àmọ́ ẹ̀ ló pè é kó wá ní tí mo máa padà rí ni pé mo kàn rí pé ìgbúrò tí máa gbúrò ẹ̀ èkó mo ti ń gbúrò rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mo ti rí pé tọ̀ ọ̀rọ̀ yìí ní nǹkan mi nìyẹn. láì dágbére fún yín. láì dágbére kankan ó dẹ̀ gbọ́ màmí dání tó ń gbọ́ mọ̀ káàkiri ó dà bá ń gbọ́ màmí òní ọmọ òtí tó gbà kíní kankan ó dẹ̀ ẹ̀ sí kíní mo tó ní sùúrù nígbà tí ọmọ yìí pé ọmọ ọdún 4 òun náà ló dúró yé o gbogbo ẹ̀ yé o mo gba ọmọ yìí pé ó tó gẹ́ ìkó ló ń lọ lónìí bó o ṣe ń lọ lónìí tó ń di lọ́la rádaràdà tó ń ṣe mi lè jẹ́ kí ọmọ ilé ìkó tó ní ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀ kì í ṣe gbá pé àti fọmọ yẹn sílẹ̀ kọ́ ni nǹkan tó ń ṣe mí bí kì í ṣe pé àwọn àwà tó ń hù. irú àwọn wà wo. ẹ ṣe ọkùnrin ló ń kó káàkiri. bá ṣe wà yín náà. lẹ́kọ̀ọ́ tó wà ó ní iye ibi tó jẹ́ pé tó ti lọ́kọ ara abẹ ló ti mú kan wá ló ti lọ mú bá bàbá àti màmá ẹ̀ tí wọ́n tún ní wọ́n tún gba bọ́ǹfìtà wọ́n gba mílíìkì láì tiẹ̀ jọ pé wọ́n tiẹ̀ béèrè pé kí ni tó ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ rẹ̀ tó bímọ fún ẹ. ẹ ń sanwó orí wọn. bẹ́ẹ̀ni. láti sanwó orí. ṣé wọn sanwó orí yín. ń bo èmi gan kì í sí pé mo pàdé wọn báyìí pé mo fẹ́ fẹ́ wọn ọ̀tọ̀lẹ́ tí mo fẹ́ fẹ́ tí mo lọ bèèrè lọ́wọ́ àbúrò Alhaji àbúrò mọ́mì mi àtàwọn pàdé lójú ọ̀nà báyìí tá a ní fẹ́ fẹ́ ra. yẹ ká máa sọ̀rọ̀ lọ síbi mi kú já ẹ àbí. ẹ máa wo ohun tí wọ́n bá sọ kẹ́hìntẹ́ ẹ bá fèsì sí. so bó ṣe di pé ń hùwà yẹn nìyẹn mo dẹ̀ gbà mọ́ kò burú ọmọ yìí nǹkan mi nígbà kí òun náà tún dáradára ilé ibi tó kọ́kọ́ bí màá sí tí mo ní ọkọ rẹ̀ tó ṣaláìsí yẹn àwọn 5 ló bí síbẹ̀ mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lójókòó yìí àwọn 5 mo tún kó wọn sọ́dọ̀ tí mo ń ṣètọ́jú wọn àwọn ọmọ yẹn wọ́n kéré ńgbà náà èyí tó wà ní Jẹ̀bú tó kó lọ Jẹ̀bú nu wọn wà ńbẹ̀ èmi rẹ̀ jọ lọ ìgbà tí skul kan wà ní Adéọ̀yọ́ tuntun tí wọ́n ń kó àwọn ọmọ tí wọ́n bá mú ńgbà yẹn lọ èmi pẹ̀lú ẹ̀jọ̀ máa ń lọ ọbẹ̀ tá a fún wọn ní nǹkan bẹ̀ tá a separate láti máa mójútó àwọn ọmọ yẹn ìgbà yẹn kò tí ẹ̀ tí ì bí eléyìí tí mo sáà sì kárí ẹ̀ síbẹ̀ náà ohun tí mo ń ṣe ò tẹ́ lọ́rùn gbogbo tó dẹ̀ ti wá tá nígbà táwọn òbí ẹ̀ ti lọ́wọ́ sí ṣẹ́yìn pé tí ọ̀rọ̀ kan bá ti wà láàrin ọkọ àti ìyàwó àwọn òbí ìyàwó láti ṣe kíni kan pé ọkọ kò yọjú sáwọn ó jẹ́ lẹ́tọ̀ọ́ kí n sáré kí n lọ bá wọn torí èmi náà mo sì jókòó yìí èmi náà ní ọmọ nílé ọkọ tọ́rọ̀ dẹ̀ ń ṣẹlẹ̀ tí mo dẹ̀ ń bá wọn yanjú ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ kí ló dé tó fi di pẹ́ ní gbégbèsè yìí wọn ò ní sọ nǹkan kan látàrí pé
gbogbo ọ̀nà àjò tó rìn yẹn pátápátá wọ́n jọ ń jẹ oúnjẹ tó wà ń di ẹ̀yìn. àti ta ni. àti ìyá ẹ̀ tí mo sì ń sọ̀rọ̀ yìí torí bàbá yẹn síbẹ̀ náà gbogbo ìgbà ló kúkú ń wá sọ́dọ̀ wọn lọ́jọ́ tí on the 3 January tó lọ yìí màmá yẹn ó máa ń ṣe on the 3 January tí ọmọ ẹ̀dẹ̀ ni pé wọ́n bá ní kí n wá òun náà yín màmá ní kẹ́ ẹ wá wọ́n pè mí mo ní ọ̀dọ̀ máa wá mo sì lọ́ọ̀bẹ̀ mo sì débẹ̀ njọ́ náà ìyá rí mi ó dì mọ́ mi akíra wa gbàtà ayé akíra mo ní ọmọ rẹ̀ wá sọ fún mi ó ní òun ní pẹ́ máa lọ dádì pé tọ́rẹ̀ bọ̀dá bá ti ń lọ kó yẹ máa gbé lọ mọ́ tèmi náà bá máa ráyè ń bẹ kókó fẹ́ kẹ́ gbé mi náà ló bá ní kò burú kò pẹ́ rẹ̀ náà ni wọ́n bá wá pè mí ọ̀dẹ̀ dìde àbágọ̀kadà gbogbo wọn sì gbọ́n lọ́kàn pè mí ó yẹ wá máa lọ nǹkan kan ti yá o àdẹ̀ lọ ọmọ eléyìí òun náà pẹ̀lú wa jọ́nà tá a jọ ń lọ àkúrò ń bẹ làbá ń bọ̀ ó wá ní ráìsì tí wọ́n gbé fún àwọn pé òun ò lè gbé fún èmi àtọmọ pé òun á máa gbé bọ̀ ń tóun ká máa lọ àdẹ̀ lọ alẹ́ ọjọ́ náà mo dẹ̀ pé ó yẹ kó o ti dé bí aago mẹ́jọ kò dé mo wá gbéra ilé tí mo ń sọ yìí ọmọ ló dúró yìí mo kò í sèmi nìkan ni mo lówó yẹn o òun náà ní bẹ̀ lówó tá a jọ fi gbálé yẹn jọ́ tí mo lọ gbówó ọmọ yìí mọ̀ sí mo sì wá ń lọ pé kí ló ń ṣe látàárọ̀ kankan dítí máa dé mo kàn yọ ọlọ́ọ̀kan mò ń wò tó ń sílẹ̀kùn lọ́wọ́ mo dẹ̀ ń wọ ẹnìkan tó dúró lẹ́yìn rẹ̀ tálẹ́ni yìí ṣèbí bàbá ti ń bẹ lẹ́kọ̀ọ́ tó ń fẹ́ ńgbà kan òun ní ilẹ̀ ló sú wọ́n ń tìlú wọn bọ̀ wọ́n á sọ pé àwọn fẹ́ sùn bí mọ́jú àwọn ń jí lọ́ndàjì kí ni kátàkátà eléyìí wẹ̀ yẹn sọ nǹkan bá ní kí ni tẹ́ fẹ́ máa sọ àwọn iná sanwó léyìí ilé àwọn iná sanwó ọ̀rọ̀ yẹn wá sọ́ọ̀kì mi pé ilé èwo ìbẹ̀rù tí wàá bà mí yẹn pé ikú ni ọmọbìnrin yìí ojú mi ló ṣe ń sọ kì í sẹ́yìn mi tó o sì mọ̀ pé kì í sẹ́yìn ló sanwó ilé mo ti wá jọ́ kejì má gbéra àwọn ilé tí ẹ gbogbo tẹ̀ dìde pé àwọn tó ṣe yóò da gbogbo wọn ilé yẹn wà tẹ́ ẹ jẹ́ pé ẹ ti sábà fẹjẹsán tí mo sọ yìí bẹ́ẹ̀ lẹ́ máa bá gbogbo wọn dìde pé ìyá yẹn tẹ́ ẹ ṣe ò da pé àti pé bàbá yìí lọkọ yín táwọn mọ̀ tí bóyá bàbá Sainabu ni torí Sainabu ló dúró yẹn wọ́n ti mọ wá sí tẹ́lẹ̀ ilẹ̀ ló sún wọn tán gbogbo wọn ẹni tó jẹ́ kan náà lọ́dọ̀ gan bá tó sọ ó ní bàbá ó ní ẹ̀wò ó ní àmẹ́ni rárá ẹni tó wá sí mítìn láńlọ́ọ̀dù rí tó jẹ́ ọkọ yín mo sì kún bẹ́ẹ̀ lálẹ́jọ́ yẹn ni bá lọ wọ́n kàn sí láàárọ̀ kí n bá jí wá bàbá fún tóbìnrin sọ tẹ́yìn náà gbọ́ ẹ yọ orúkọ mi kúrò nínú ẹni tó sì gàrántọ̀ rẹ̀ ńgbà náà o torí ó tún lè gbẹ́lòmí ìwà yàtọ̀ fẹ́ni yìí tí nǹkan bá ṣẹlẹ̀ sí ṣe é mọ̀ pé mi ni mo ti gàrántọ̀ èmi lè máa wá mú bá sọ ọ̀dà ìjọba ẹ̀ làwọn ò sí wọ́n dẹ́ pè mí jọ náà mo dẹ̀ lọ kúrò ń bẹ́ẹ̀ bá lọ àti ó ti pè màmá ẹ̀ nígbà tó pè màmá ẹ̀ kan pè mí ni ẹ̀kọ́ bàbá Sainabu kí ló ṣẹlẹ̀ ìwọ àti ìyá Sainabu kíní kan nǹkan sábọ̀rọ̀ sí Sainabu àti ìyá Sainabu kíní kan ṣé ìjàlú ẹ̀kẹ́ mọ jàǹbẹ̀ yẹn tẹ wá ń ju mo ní ṣé ẹ mọ bọ́rọ̀ sí rí ẹ̀yin náà ẹ gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn mo dà kó gbọ́rú so kò bóyá lójú bíi kò pósù kan ga torí kò lè gbénu léyìn mọ́ ó ti dìtìjú sí la even gan so ẹ̀ bíi mẹ́rin ló kù tí ó lè dúró lò tó fi padà tó fi kẹ́rù lọ́dọ̀ ya ẹ̀ ìyẹn tó ṣe tó fi di ìrọ̀dọ̀ yẹn tó wá sọ pé ọ̀dọ̀ ya ló ń wà àwọn rìn rádára tó ń rìn báwo lọ́mọ sì lè máa fún ẹnu ẹni lọ́mọ irú ọmọ yìí nísìnyí òun náà máa kẹ́kọ̀ọ́ yìí ọmọ yìí dẹ̀ nísìnyí ó ń lọ sùkúrù ó dẹ̀ ń lọ lé kéwù níbo ló fẹ́ ráyè mójútó ọmọ yìí pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí má bọ̀ rẹ̀ mọ́ ìlórí jẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé òun nìkan náà lọ́lọ́run tó yọ̀ǹda fún mi látara rẹ̀ lóòótọ́ bí àwọn kan ṣùgbọ́n tí àwọn yẹn ò dúró mọ́lẹ̀ tó kù yìí kọ́lọ́n bá mi wò ó sùkúrù rẹ̀ gbogbo ẹ̀ òun náà ló kú dúró yìí bóyá ibi àárọ̀ àbí talẹ́ bá ń pa òun ló dúró yìí tẹ́nibọ̀dì náà sì mọ̀ ìrìn rádaràda máa lọ nǹkan kan máa gbọ́kùnrin oríṣiríṣi àwọn òbí ọ̀dẹ̀ bẹ́ẹ̀ wí so ń gbọ́ ẹ pé ẹjọ́ ń jẹ nítorí mo sọ ọkùnrin ẹ̀gán jọ náà
tó dúró mo ní wẹ̀ mo ní kò lè dùn mí fún ẹ o mọ tó ń ṣe ni wọ́n ti sọ ẹ́ di ATM kò kúkú bí nǹkan fún ẹ tó ń ṣe kékeré mo ní adúpẹ́ fún àwa tí ẹ ti jèrè lára rẹ̀ lónìí ẹ kí n fún un lẹ̀ òun lòún ní owó tó ń ná láti kúrò bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ àfi mo ṣe tráfù tó máa ń tráfù tí wọ́n bá pè mí ṣiṣẹ́ lákùrẹ́ máa ń lọ ṣiṣẹ́ ọmọ yìí dẹ̀ ní kì í ṣe pé tẹnu ìtọ́jú tọ́mọ yìí gan rí nínú ilé màmá ẹ̀ gan ò lè tó tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ tó hàn sí anybody ó sì hàn sọ lọ́wọ́ bá. lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ àwọn tí àjọ ń gbé dánlé tó ìyá yẹn ata ló ń tà oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ ọmọ yìí náà ẹ jẹ́ kó sọ̀rọ̀ o òun náà kó sọ ibi ò parí kódà yìí fún gan tí èmi gan ń ṣe gan tí àyè gan fẹ́ pọ̀ jù ń bẹ̀ tó dẹ̀ mójútó ṣe 15 àbí mo sì lọ́njọ́ kan bá dẹ̀ pè mí wọ́n bá pè mí ẹ ló dádì mi o sẹ́ẹ̀tì mo fi pè yín sẹ́ẹ̀tì bó ọmọ tí ò ní sẹ́ẹ̀tì kì í bọ́ ọtí sẹ́ẹ̀tì mọ́mí ló wá fún ní sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì kì irú rẹ̀ sẹ́ẹ̀tì wẹ́ èmi gan lówó sẹ́ẹ̀tì máa fẹ́ ra sẹ́ẹ̀tì fún ọ̀nà tó jẹ́ tuntun gan ṣùgbọ́n ò tí ì tó sẹ́ẹ̀tì lò ló jẹ́ nira fún yẹn àṣẹ láti lè jásí pé gbogbo ìrìn àjò tí ó mọ ọmọ yìí rìn kó lè máa rí pé láti máa bá sọ tí n bá dẹ̀ bọ́mọ eléré pé kí ni ìyá rẹ̀ sọ fún wa ní kò sọ wọn kan màá ní o tó ń tàn mí só yẹ kó rí bẹ́ẹ̀ a ní kò sọ nǹkan kan kinní kan àsọgbọ́n tó ń dá nìyẹn títí wọ́n á rí pé tọ̀ ó dáa kò sí nǹkan tí màá ṣe àfi bó ṣe di ìjọ kan tí wọ́n á dé mo lọ́dọ̀ mo á dé nàbà tó nàbà pẹ́ ní dádì o ya Zainabu ó sọ fáwọn pé òun fẹ́ mú Zainabu sọ́dọ̀ o àgbo tí òun ń ta o pé àgbo tó ń ta àti àwọn ọtí sí máa tọ́ lọ́ra nǹkan yẹn tó ń ta pé àwọn èèyàn ń kọ̀m̀pé pé sóò lọ́mọ tí ó mọ̀ ràn lọ́wọ́ ni pé ọ̀sẹ̀ pé òun ní pé òun fẹ́ mú Zainabu òun sì la Agidigbo tó ń lọ pé wọ́n láwọn ó pè wọ́n tó bá yá ọ̀rọ̀ yẹn bá mi lójijì kí la sọ lọ kí la sọ bọ̀ wọ́n mú Zainabu lọ ṣé ọmọ yẹn rí ìtọ́jú ni mi ò fún ẹ ìrìn àjò tó ń rìn ò lè jẹ́ kí n fún lọ́mọ yìí ìjọba gan náà sọ pé kéèyàn tọ́jú ọmọ ẹ̀ náà ṣé wọn ò tọ́jú àwa ni làá fi dìbà yìí tá a bá dẹ̀ rí nǹkan tá a bá ti rí nǹkan pé nǹkan yìí ò ní da ó yẹ ká ti mọ̀ ẹ bẹ̀rẹ̀ náà àwọn tó bí síbi tó bí wọn sí mi ì fi bà wọ́n jẹ́ náà ẹ bẹ̀rẹ̀ condition tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ìka ń bẹ lára ọmọ rẹ̀ lẹ́sìn tó ti gbèkọ́ lọ́sìn tó náà tó lọ́ ń tàgbò ìwọ tó mójútó ọmọ nìyẹn ọ̀rọ̀ àwọn ọmọ yìí wọn àtijọ́ wọn tó yẹ kó sọ́dọ̀ lọ ìka ń bẹ́nu wọn tó yẹ pé ó rìn kiri sí tó mú kíní ìmúkúmu káàkiri. èyí náà nǹkan èyí méjì kọ́ nígbà tẹ́ ń sọ ti tèmi kálukú ń bẹ lára rẹ̀ títọ́ ọmọ lára ká mójútó ohun tí gbogbo tó ń sọ yẹn gbogbo ohun tí mò ń sọ yìí nípasẹ̀ ìrìn àjò pé nínú ìrìn àjò pé mi ò pé tó jẹ́ kí n handle ọmọ yìí ní ẹyọ kan tì mí ní òní so ìdí nìyẹn tí mo fi náà mi ò lè yọ̀ǹda ọmọ mi fún ọ mi ò lè yọ̀ǹda fún tó ẹ pé àwọn èèyàn bá ń kọ́ pé kò sí báyìí ọ̀rọ̀ orí bó ṣe ń sọ. ẹ ṣeun bàbá bọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbà mí tẹ́ ẹ bá travel yóò tó bí oṣù mélòó kẹ́ ẹ tó padà dé. bí ọ̀sẹ̀ kan ìgbà míì tó bá pẹ́ mo lè lọ ọ̀sẹ̀ kan mo lè sọ ọ̀sẹ̀ kan àbọ̀ kí n dé. àbí méjì. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ níyàwó kankan mọ́. agbára Ọlọ́run bí n tẹ̀ máa níyàwó kì í ṣèṣin lẹ́yìn tí ó máa bá ń dáná. ìtọ́ wa sọ pé wọ́n ní tẹ́ ọmọ sọ pé àbíkílẹ̀ sọ pé tọ́ bá ń wẹ ẹmọ ẹgbẹ́ kan. ẹni gbà tá a fi ọkọ̀ jà tí wọ́n fún ọdún méje wọ́n ti gbọmọ lọ́wọ́ mi wá wá ọdún mẹ́rin ni ọdún méje ni ẹ má sọ bá mọ́ mọ́ wá wá ọmọ máa ń wẹ mọ́ wọ́n wá wẹ mọ́ ọmọ níwọ̀n mi dáàdi mi bá ti wé mi àwọn ọmọ fọ́tẹ́ mi láfi lọ kò bó lè ṣe ọmọ mi yẹn ti travel wà ní Abidjan ni. ok àmọ́ kílé tẹ̀yìn náà wọ́n ní àwọn ò lè fún yín lọ́mọ torí pé ẹ má dá wọn lóhùn kọkùnrin. èmi ò kọkùnrin kankan irọ́ ni wọ́n pa. bàbá lẹ́kọ̀ọ́ tán ká mọ́ náà lé. ẹ má dá wọn náà wọ́n ti èdè wọ́n ti kíní bọ̀ ní wọ́n sọ fún bàbá olè gan. bàbá ẹni sùúrù mo sọ fún bàbá tí mo rẹ́ǹtì lọ́dọ̀ rẹ̀ wọ́n ní bàbá kan wà wọ́n láwọn lọ àjọ wà lẹ́kọ̀ọ́ tí wọ́n gbalẹ̀ fún mi tí mo fi mọ́mọ́ yìí náà sọ́dọ̀ nígbà tí mo fi wà lẹ́kọ̀ọ́ tí wọ́n gbalẹ̀ fún mi. láàrin nígbà tí wọ́n ti Ondo bọ̀ nígbà ọdún wọn wá láwọn ọjà mọ́ mi náà ti pè wọ́n tẹ́lẹ̀ pé àwọn fẹ́ ṣe ọdún ọ̀sìn tírì
wọ́n wá fẹ́ mọ̀ gba ọ̀dọ̀ mi lọ Èkó wọ́n fi ìyá mo ti sọ fún wọn mo lè mọ́ sọ pé ìyá mọ̀kẹ́ ti pé bàbá lẹ́kọ̀ọ́ rí o pé mo jẹ́ kẹ́ gbádùn ìyàwó yẹn mo nígbà tí wọ́n wá sọ̀dọ̀ mi ní lọ́ọ̀dì wọn yẹn mo ní bàbá lẹ́kọ̀ọ́ ń bọ̀ o bàbá alálòdì mi wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà gbọ́dọ̀ nǹkan gbọ́ tó ń sọ fún pé bàbá lẹ́kọ̀ọ́ ń bọ̀ ní ìsìlẹ̀ mọ̀ bínú wọ́n ń bọ̀ tí wọ́n máa wà olóde òde ẹ̀yin kọ́lẹ̀ gba 5,000 lẹ́ fún mi nínú 30 5,000 lẹ́ fún mi nínú 30 ilé bàbá lẹ́kọ̀ọ́ filẹ̀ bàbá lẹ́kọ̀ọ́ kò tí sí nǹkan tó ń bá bàbá lẹ́kọ̀ọ́ filẹ̀ mi mo wá nǹkan mi. àbíkẹ́ mo sọ ọ́n sí mo ní èmi nìkan kí mo sanwó yẹn pé òun náà ibi tí bàbá lẹ́kọ̀ọ́ sanwó tọ́ wá ń sọ ọ́ lójú tèmi pé. nígbà tí mò ń sọ mo ní òun sanwó olówó. ẹ̀dùn bàbá bó o lẹ ṣe fẹ́ jẹ́ kí inú wọn ó dùn bàbá lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ti fẹ́ rí ọwọ́ afẹ́ wọn bọ̀ láti Oǹdó. nǹkan tí mo ti ẹ̀ ń sọ kì í ṣe pọ̀ báyìí mo ń sọ àná mọ̀ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n tẹ́lẹ̀ dáadáa àmọ́ ìgbà tí màá gbé látọ̀dọ̀ tó bá mọ̀ wọ́n tí wọ́n fojú rẹ̀ wọ́n kí ni mo ní bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ sún gangan wọ́n rà fún mi lójútì ni lójútì ni ọ̀gá mi ò rí rí lójútì bẹ́ẹ̀ di ti bo tí ilé tí wọ́n gbà mo ta ló gbà èmi mo gbà 5,000 ní 5,000 àfi gbalẹ̀ ni ilé tí wọ́n fowó kún bẹ́ẹ̀ di bẹ̀ bàbá lẹ́kọ̀ọ́ ló rà àwọn àgbà tí mo fi kọ́kọ́ wà ní kiri tí àwọn náà sì ń sun orí bẹ̀. sẹ́mi wa mọ̀. sẹ́yìn ẹ̀yìn ò mọ̀ bó sẹ́yìn mọ̀ pé bàbá lẹ́kọ̀ọ́ pé ẹ̀jẹ̀ gbádùn yàrá yìí. nígbà tán bá ní ká máa kálẹ̀ yẹn tẹ́lẹ̀ pé bàbá lẹ́kọ̀ọ́ kẹrin àbí karùn-ún tó ń gbà káàkiri nìyẹn ẹni tó ń rìn báyìí bàbá lẹ́kọ̀ọ́ pé mo ṣe lè gbà kí ó máa mi ò lè gbà kó máa kọ́ ọmọ mi ìgbẹ́ ìlú ọkọ̀ àgbà tí wọ́n ti wá yẹn bàbá yẹn bẹ́ẹ̀ ti kọ̀wé ilé pé kí mo fẹ́ pa wọn ni gbàgbé òkú nọ́mbà mi mọ́. kò dáa kí àlè àtọkọ jọ mọ́ra wọn. ṣe bá ọlọ́bẹ̀ lọ́sẹ̀ tó lọ yìí. nbọ ni mo ti lọ bẹ́ẹ̀ mo ti lọ́wọ́ ọkọ̀ àti ìgbà sọ́lọ́sàn. mo ti sọ́lọ́sàn nbọ mo ti sọ àwọn tẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe báyìí tẹ́ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. o tó ń bọ̀ sáré àdó sí. mi ò lọ ìrìn lẹ́yìn kankan mọ́ ọmọ mọ́kànlá ni. èmi rẹ ò ní jà mi ìdébẹ̀ ń sìn èmi rẹ àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ mi dẹ̀ rèé mi rò pé àbí mo rán sí pé owó kan kú àbí owó skul ni mi ò rí san ó ní ẹ wo ẹ tẹ bá ń tẹ gbogbo àwọn rìsíìtì yìí rìsíìtì ọ̀rọ̀ skul nìyẹn. lọ́wọ́ mọ́ wà lọ́dọ̀ mi ó lọ́mọ ilé kò gbà kan ìyáálé mi tí wọ́n kọ́ mọ́ lọ. ó lọ́mọ ilé fara ẹ̀ balẹ̀ kò sẹ́ni tí ó ìjọ aláì ti dáyé ìyẹn tó ń ṣẹlẹ̀. nígbà tí ìyẹn ti ń ṣẹlẹ̀ ẹ ti sọ fún mi níta tẹ́lẹ̀ pé tí n bá ti mú lọ ìlú màmá sanwó skul màmá san ẹlẹ́ẹ̀kẹrin ló wà yìí nípa pé kó mọ̀ mú ọmọ yẹn káàkiri. ẹ̀yin rẹ̀ mú káàkiri síbẹ̀ múlò làgbà kan nílò ìyàlẹ́ yìí tó ti kọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ yá ti bí ọdún 25 ẹ̀ wá mọ́mọ́ mi lọ́la yàrá ìyàwó ìyàwó yà pọ̀ mi ò tán bẹ́ẹ̀ kò dẹ̀ sí kò tí àbí. ọmọ wa pè mí pé o tó wá sí nǹkan lónìí. oṣù kan wọn ẹ wà lọ oṣù kan bẹ̀ ní ẹ wà mọ́ ní ẹ ti tẹ́. o tó wá sí lónìí tó jẹ́ kàyéfì fún mi ni pé ọmọ lọ skul láàárọ̀ ó lọ skul láàárọ̀ ó dẹ̀ lọ òní Friday 12 wọn jáde 12 olùmí rí àwọn ọmọ tó kù ń dé kí ló dé ó dágò kan sẹ́nẹ́bù yìí àbí à ń ṣe kíní skul ni ibi táwọn náà ti mọra táwọn wago pé à ń lọ kí jimá bí kò kàn sí wọlé ta ló tó ń pè mí bá gbé kọ́ yẹn tí màá gbọ́ ẹ̀ mo gbọ́ pé hello ẹ̀yin ni bàbá sẹ́nẹ́bù bẹ́ẹ̀ ni wọ́n ní látàgídìgbò ni kí ló ṣẹlẹ̀ wọ́n ní sẹ́nẹ́bù ń bẹ lágídìgbò àti ìyá rẹ̀ mo sọ́ọ̀kì ẹ̀yin náà mo sọ́ọ̀kì kí ló ṣẹlẹ̀ tí ẹ pé èmi àti àwọn tíṣà àti ń wá ọmọ yẹn nígbà tí mo ti tó táìmù tí ó yẹ tí ó ti dé táwọn gan rí wọn ni ọlọ́run tẹ́ pé bó ṣe kúrò ní ìsìn làwọn tó kù náà lọ pé yunifọ́ọ̀mù tó rásọ tó máa ń wọ̀ níjọ́ Friday ni gbogbo wọn. Àgídìgbò tí wàá jẹ́ gbogbo ara mi ló bá súnmọ́ mi kí ló ṣẹlẹ̀ mo ní abẹ́ ìmọ̀ gbọ́n ní irú obìnrin bu ni ikú lobìnrin o obìnrin yóò dá o sẹ́wọ̀n náà ti di bá ní ìsìn àní ọmọ ìgbàlá yìí kó máa wá sí sílẹ̀mọ́ oníkan mo ní mi ìlú mo ní bọ́lọ̀ sí rìn mi nìyẹn àti pé gbà tó lọ́mọ lọ́dọ̀ mi máa ṣe ní kó má wà mo lábàjọ sẹ́ẹ̀tì tó fún o ti fi mọ́nítọ̀ ọmọ yìí tọ́mọ yìí náà bàjọ́ ọmọ gidi ní sáyẹn pé kò yẹ kó tẹ̀lé but bọ́lọ̀ ṣe pété mi ní mo gbà bẹ́ẹ̀. ok iṣẹ́ kílẹ̀ ṣe báyìí fẹ́mi Agbo ẹ̀sùn mọ́ Agbo ni mò ń tà. Agbo bàbá ike kílẹ̀ yín ṣe báyìí. iṣẹ́ píńtà ni. píńtà ẹ máa ń ṣiṣẹ́ káàkiri. mò ń kó mọ́tò bẹ́ẹ̀ ni mò ń kó ń bá nana bọ̀ tán bá pè mí ní Àkúrẹ́ mọ́ lọ. ẹ bá fẹ́ gba ọmọ rẹ kí ló tẹ fẹ́ gbà. ọmọ obìnrin ni dáàdi àmọye ìgbà míì tí wọ́n travel. ọkùnrin máa ń tọ́jú ọmọbìnrin. àmọye ìgbà míì tí wọ́n travel tọmọ wọn ó pè mí èmi ní sísè ìṣẹ́gbẹ́ èmi tí ní mi ò gbọ́mọ tẹ́lẹ̀ àwọn ni wọ́n ń pa tipátipá. èmi mi ò gbà. mi ní parọ́ sọ pé wájú ìjọba làwọn ìrìn àjò rẹ ò lè fún ọ láíláí. níbo ló fẹ́ máa gbé.
ọ̀dọ̀ my mommy ọ̀dọ̀ my mommy. ó ń lọlé kí ó ń lọlé ìwé. ẹ ṣeun kódà nílé ẹjọ́ wọ́n á máa bi ọmọ ọdún 2-3 léèrè àwa ti àìmọye ní kóòtù gangan ọmọ ọdún 4-5 wọ́n máa bí wọ́n léèrè pé tí wọ́n ní kẹ́ máa tẹ̀lé bàbá yín lọ tán bẹ̀rẹ̀ sí ní sunkún àbí ẹ máa tẹ̀lé ìyá tán bẹ̀rẹ̀ sí ní sunkún pé ẹ wo àwọn ó ṣe gbá ní táwo ni wọ́n á máa bi ọmọ kéékèèké léèrè náà níbo lẹ fẹ́ gbénú àwọn méjèèjì ṣùgbọ́n pẹ̀lú eléyìí tó ṣẹlẹ̀ yìí ìyá yìí ti wà ń bàdàn bàbá yìí náà ti wà ń bàdàn àmọ́ nígbà míì gẹ́gẹ́ bí ọkùnrin a ṣe kéèsì kan a ní kéèsì kan lọ́wọ́ kódà lọ sí kéèsì yẹn padà ó dé kóòtù obìnrin tó bí ọmọ wọn ti ṣaláìsí ó gba ọmọ tó wá bí ọmọbìnrin ni nígbà tó ọkùnrin dẹ̀ tí níyàwó mi ó wá lóun fẹ́ gba àwọn ọmọ yẹn ilé ẹjọ́ ò kọ́ ọmọ fún wọn àwọn ẹbí ìyàwó ni wọ́n ní káwọn ọmọ yẹn wà lọ́dọ̀ rẹ̀ káwọn ọmọ obìnrin yẹn kọ́ máa gbé àwọn ọ̀dọ̀ àwọn ẹbí ìyàwó títí tí ọmọ ọkùnrin yẹn tí ó fi márì tó bá ti márì tó ti níyàwó lọ́dẹ̀ ó lè láǹfààní àti jẹ́ kí ọmọbìnrin wà lákàtà rẹ̀ pẹ̀lú bí báyé ṣe rí pẹ̀lú ìwà tẹ́wá sọ pé ìyá yìí náà ń wù àtẹ̀yìn gẹ́gẹ́ bíi bàbá ọkùnrin ní ṣetán nìsín ẹlẹ́ẹ̀tì ìṣẹ́tẹ́ márì ọmọbìnrin ó dẹ̀ ti ń dàgbà lọ àwọn kankan àwọn ìgbésẹ̀ kan wà nú ayé ọmọbìnrin tó jẹ́ pé obìnrin náà ló lè máa tọ́ ọ sọ́nà tí ò bá ti wá rí obìnrin tí ó máa tọ́ ọ sọ́nà ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n á padà lo ọgbọ́n àlùmọ̀kọ́rí fún lẹ́yìn ẹ̀yin náà sì gẹ́gẹ́ bíi bàbá iṣẹ́ lè gbé yín lọ nígbà míì lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn alábàágbélé yín ni wọ́n máa gbé àfi kẹ́yìn méjèèjì ẹ̀yin ò tí ẹ̀ níyàwó mi ẹ̀yin ò lọ́kọ mi èṣù tá a sí mọ̀típẹ́ ni lẹ́yìn nìkan tẹ̀lé papọ̀ padà láti tọ́jú ọmọ tẹ̀lé papọ̀ padà láti tọ́jú ọmọ tó bá pẹ́ nítorí ọmọ yìí náà ni ẹjọ́ gbé papọ̀ ẹ sì jọ nífẹ̀ẹ́ ara yín náà gbogbo ìtẹ́ ń sọ lọ náà ojú ọ̀nà lẹ́kùn ti pàdé ara yín kì í ṣe pé lèbì kan náà ni orí ìrìn náà lẹ́ ti pàdé ara yín tẹ́ fi fẹ́ ra yín kílé tẹ̀lé jọ wá papọ̀ padà tí ìyá yìí bá ẹ̀rù ń bà yín ipe bí ìyá yìí bá mọ̀mọ́ sọ́dọ̀ kọ́ máa fi ọmọ tàgbó kọ́ máa pẹ̀lú àwọn wà míì fine ìyún bẹ́ẹ̀ ẹ̀yin náà tẹ́jẹ́ bàbá ọmọ yẹn náà bó o ní ẹ ṣe mójútó ọmọ ọdún 11 tó ti fún un ní fóònù ọmọ ọdún 11 tó ti mọ fóònù nọ́mbà ya rẹ̀ tó ti mọ̀ lórí tó ń pè ya rẹ̀ tó lè pè ya rẹ̀ pé yẹ máa mi o òun ò tí jẹun tí ó sì ti jẹun tó pè ya rẹ̀ pé àjáde skul lẹ́ni o kí wọn àti ya rẹ̀ ti jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n fi lọ mú. ẹ̀yin méjèèjì àgbàlagbà níyìn o bàbá bẹ́ẹ̀ bá sì tó bá yẹ pé irú ọmọ yìí gan àkọ́bí gan ó ṣeé ṣe kó ti bí lọ́mọ dànù. bẹ́ẹ̀ni. àgbàlagbà níyìn o. mo tún fẹ́ tàn mọ́lẹ̀ kan sí fún yín ṣé kí n sọ. ẹ sọ. ẹ ṣe bó ṣe wáyé gan ó yẹ kó ìbá ti kú lọ́dọ̀ mi gan. n kò lè fẹ́ máa lọ gbé. ọmọ mi kan ti wá bí lálẹ́ ọ̀dọ̀ ẹ̀ ló wà tẹ́lẹ̀ ọmọ mi obìnrin tó dàgbà ó ti wá ńgbà tó gbọ́ àti sókà ní ilé ọ̀dọ̀ rẹ̀ ó sẹ̀ lọ gan láìpẹ́ nígbà tí mo ní kó máa lọlé ó wà ń bẹ̀ mo ní kó máa ó ti lọ fi sí skul ń bẹ̀ kò tiẹ̀ béèrè pé wá pé onídàálì ẹ̀ mọ̀ wá ìrànlọ́wọ́ kan náà nìyẹn àfi bó ṣe dé ìkó tó tún lọ́ngbà náà ni o yìí tó máa dé òun ti dé ní ìsìn òun wọ́n jókòó tọ́mọ òun
tó o kẹrù lọ bí wọn kan mọ ẹ ò tí ẹ mọ tí ń sè nǹkan tó ń fi kẹrù kiri kíní kankan kan sẹ́mu òun ṣe ẹ̀pẹ́ tó bá sọ pé bẹ́ẹ̀ bá sọ lóyìn pé ogun kan ní ń dà láàmú lóòótọ́ bóyá ọ̀nà ti bá ṣe bá sọ bẹ́ẹ̀ bó ṣe lọ́nu àtẹrù àti nǹkan kan ọmọ yẹn ló bá tún lọ ọmọ yẹn kú ọ̀rọ̀ yẹn gan fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin ìmì àtọ̀nà yẹn. lọ́dọ̀ ọmọ yẹn o fi sí school níbẹ̀. ọmọ mi ń lọ school. kò lọ school bẹ́ẹ̀ ni wọ́n ní kò lọ. ó ṣẹ̀ṣẹ̀ lọ gan sí díẹ̀ pé ilẹ̀ tó súpẹ̀ láwọn ọmọ rẹ̀ mo fi kó máa lọ mọ́. wọ́n lágbára wọ́n sùn kékeré mi ẹ mọ̀ pé ète ní gbogbo tí ń ṣe ète pátápátá àbúrò rẹ̀ kẹ́kẹ́ ti pè mí sìn tí mo ti sọ fún tó ń sọ pé n tó ṣe pé ìgbésẹ̀ burúkú ló gbé. ó yá màmá ẹ máa gbọ́ bàbá ẹ ti bí àwọn ọmọ àgbàlagbà tó ti bí irú ọmọ yìí. bẹ́ẹ̀ ni tọ́jú obìnrin bí tọ́jú bí wọ́n tó bí mẹ́rin. kí ló tẹ́ ẹ lè jọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ mú ọmọ lọ sọ́dọ̀ wọn kí wọ́n dà wọ́n pọ̀ mọ́mọ́ tọ́. alihamudulilayi. wọ́n lè dà wọ́n pọ̀ wọ́n ti lọ bẹ̀rí o wọn ò mọ́mọ́ mi lọ skul bẹ́ẹ̀ wọ́n ń dà káàkiri. àlegbà kan máa fọwọ́ tàgbó. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí tàgbó ń tẹ̀mí fọmọ tàgbó wọ́n máa lọ skul wọ́n ti mọ̀ lọ lé kéw. mi mọ̀ kí àgbó mi. ìgbà tó múlẹ̀ òkó ẹ máa gbọ́ ìgbà tó múlẹ̀ òkó lákọ̀ọ́kọ́ olówó fọmọ sí skul olùdàmú lọ nígbà tí ó ti òkó dé sukuu rẹ bẹ́ẹ̀ wọ́n nígbà tí máa rí ìwé àṣẹlẹ́sìn ẹ̀yẹ́sìn ìfọmọsí gbàtọ́ mẹ́ẹ̀ tó wà padà dé ó ní ẹ wo kí ni yunifọ́ọ̀mù tí tó wà ní àárín ẹlẹ́dọ̀ ọmọ mi kò tiẹ̀ kékeré àwọn ọmọ gbé káàkiri wọ́n mú lọ lálọ́dọ̀ ìyàlẹ́ tó fún mi fọmọ lẹ́yìn pẹ́. àwọn ọmọ mi ọ̀rẹ́ wà lọ́dọ̀ wọn tí wọ́n dẹ̀ mí kọ́ dẹ̀ mi ò ní lọ́kọ́ bọ̀. ṣe méjì lówó lọ ẹ lówó lọ́wọ́. bẹ́ẹ̀ni. yòówó kí ló ní lọ́wọ́. ṣe ẹ lówó lọ́wọ́ olè dọ́wọ́ náà. ṣe ẹ lówó lọ́wọ́. ẹ lọ bẹ̀rẹ̀ ọmọ rẹ̀. àbá ṣe méjì lówó lọ́wọ́ fine níta ṣe lè bóyá orí ọmọ yìí náà ni yóò ti bẹ̀rẹ̀ o. bẹ́ẹ̀ni. bóyá ẹja mú lọ sí boarding. ó dà bẹ́ẹ̀. ẹ sì jọ pín wẹ̀ san. lágbára Ọlọ́run ṣe bọ́lọ́run ó tọmọ sukù ó yá kájọ pín wẹ̀. ọmọ yìí sì kéré kọjá. kò kéré ọlọ́gbọ́n mi dá. kò kéré ẹ máa gbọ́ ẹ̀yin méjèèjì ẹja lọ fọmọ sí boarding school. ọmọ mi tó wà ẹ̀sìn ọmọ rẹ̀ méjì lọ bọ́dí. tẹ́ bá ti fi boarding school àjọ máa lọ wò ó ni ẹ̀yin náà jọ máa lọ wò ó ni àjọ máa lọ wò ó ni ṣe é lówó lọ. kí ló dé tí n fi ní lórí. tí wọ́n ti lówó lọ́wọ́ kò sí wàhálà. ó pè mí. ó pè yín báwọn wàláhì lásìmọ̀ àbá yín wá boarding school tí ò ní wọ́n púpọ̀ ẹ sì jọ pín owó ẹ̀san. bẹ́ẹ̀ni akálọ̀ máa wò ń bẹ́. ẹ jọ a sì fún yín lọ́jọ́ tẹ́ máa lọ wò ó. bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ tí ó máa lọ léèwé tó máa lọ léèwé ẹ ti gbọ́ n ta fi sínú. bẹ́ẹ̀ni ẹ fara mọ́ bẹ́ẹ̀. kí ló dé. kò ní sí pé fọmọ tàgbó kì í ṣe fọmọ wà bí ẹ pé kíni kan. fọmọ lọ́sìn káàkiri. èkó yá bẹ́ẹ̀ ni Bàdúgùrù yá lọ́la. àti yanjú ẹ̀ báwọn. alhamdulilayi baba ẹ ṣé mo fara mọ́. ọ̀làdà ó yá ẹ bá mi ẹ̀yin méjèèjì àjọ ṣe ìwé báyìí níta. bẹ́ẹ̀ni. ìpè ẹ̀yin méjèèjì lẹ́jọ́ fọwọ́ sí o wípé a mọ̀mọ́ lọ sí boarding. bẹ́ẹ̀ni. àwa ò wá bá yín wá iléèwé tó yẹ kí boarding school ni tó wẹ̀ ò ní pọ̀ tí wọ́n á sì máa kọ́ wọn dáadáa á jẹ́ sọ yẹ fún yín á mú yín débẹ̀ bàbá àti màmá ọmọ yìí rèé o fine ọjọ́ tó bá yẹ kọ́ máa wá wò ó bẹ́ẹ̀ kí ẹ̀yin ìlẹ́jọ́ lọ́jọ́ náà tàbí kí ẹ̀yin lọ lọ́jọ́ eléyìí kẹ́yìn náà tún lọ lọ́jọ́ míì fine kò ní sí wàhálà kankan títí tọmọ yẹn ó fi gbọ́n fúnra rẹ̀ tó fi lè decide ní tó bá fẹ́ ṣe ó ti yé yín kò yẹ jẹ́ pé yóò yà ẹ sọ pé ẹ lò ó lọ́wọ́ mọ́ o ẹ lò ó lọ́wọ́ o ọlọ́run ó ṣe é kò jù bẹ́ẹ̀ lọ ẹ dìde lọ́ba tán ẹ jókòó náà yes ẹ jókòó tọ́ bá wá lọ́lùdé fine ọmọ yẹn láǹfààní àti yọjú sẹ́yìn méjèèjì ẹ ti gbọ́ ṣùgbọ́n tó bá wá yọjú sí àwa náà máa tó bá ti fẹ́ lọ́lùdé àwa náà mọ̀ tó bá yẹ kó fẹ́ lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ yín àwa aṣọ ayọ̀ kọ́lẹ́kẹ́lẹ́ wá bẹ̀ tẹ́ ẹ bẹ́ẹ̀ gbé àgbolé lórí tẹ́ ẹ bẹ́ẹ̀ gbàgbolé lórí ìyẹn bẹ́ẹ̀ bàbá tó bá lé ọlùdé bóyá tó bá yẹ pé ẹ̀ ní sí ń lé ẹ̀já mọ̀ kì í ṣe pé ọmọ wa délé tó yẹ kó bá yín kẹjọ kẹ fara nù kẹ bá sọ̀rọ̀ ayé tẹ́wàá lọ tẹ́wàá filẹ̀ síbì kan kò sí ní tọ́jọ́ ẹjọ́ máa pín ọlùdé òun ni ẹjọ́ máa pín ọlùdé òun ni
ẹjọ́ máa pọ́n lóde òní ẹjọ́ máa pín ní ẹjọ́ máa pín ní ẹ ti gbọ́ tí ọmọ yẹn ó fi ọmọ ọdún mọ́kànlá ní báwọn kíláàsì wo ló wà. kíní ló wà nursery. kò lè jẹ́ nursery. no. primary kíni. ǹjẹ́ primary three kan ni. kò tí ì ṣe common entrance. kò tí ì ṣe ongamọ ẹsẹ̀ ń process. òun náà ló kọ́ sí ẹ o. Ogunláyé o ọmọ ọdún mọ́kànlá kò sí wàhálà ọlọ́wọ́ rẹ̀ wà lọ́wọ́ lórí ẹ̀. sùkúù mẹ́ta lẹ́wọ́ lórí títì. ọlọ́wọ́ rẹ̀ wà lọ́wọ́ lórí ẹ̀ intaṣe nìyẹn ẹ ti gbọ́ àyànjú ẹ̀ tó bá tásìkò ẹ ti máa lọ dájọ́ yún o ẹ má fowó tẹ́ pé ẹ̀yin lówó lọ́wọ́ kọ́ o ọlọ́wọ́ bòyìn láṣìírí o ẹ dìde. ìyẹn wa ọ̀rọ̀ lẹ́gbọ̀n o báwo ni ẹ̀yin náà ṣe rí sí látọ̀dọ̀ tiyín ẹ máa bá wa fi èròǹgbà yín kẹ́ máa bá wa fi hàn sí abala àríwísí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kàlẹ̀.